Ya Rabbana anta rahimu. ọlọ́wọ́n ọba ìwọ lọ́ba tó ń kẹ́ gbogbo ayé. Ìrìn àmì lánà àjàmúlíkà. báwa kẹ́ ìyá wa tá à ń ṣèrántí wọn lónìí. Àlìkíyà bí sọ́ọ̀lì àti. ìyá wa múlíkà tó bí olówó kàrẹ́ báwa ṣàlékún kẹ́rẹ́ fún wọn lọ́hùn. Mi ń kọ̀mùlíyà omi lè sábì. ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀ sáámi náà. Bògìlà bọ́sẹ̀ dé nígbà tí ń bẹ láyé. Àjàmúlíkà àní gbàgbé wọn. Torí lọ́jọ́ dààmú nítorí tẹ̀yìn ọmọ ní. Kẹ́ ẹ lè níláárí, kẹ́ ẹ lè bẹ́gbẹ́ pé, kẹ́ ẹ lè ṣe é rí. Àmọ́ ní ọjọ́ tí kú ti máa bọ́sẹ̀ dé kú o, Mọ́líkà. Aya Balógun kò sẹ́nìkan tá a fi wé ìyá ọmọ. Sẹ́ẹ̀rí àṣeyá kèé dàbí ìyá ọmọ. Àṣe bàbá fún ẹ kò lè dàbí bàbá láéláé. Gbogbo ọjọ́ tó bá dàrú ìyá ọmọ ńlọmọ lọ ké pé ìyá ìyá ha ìyá mi o ìyá mi o ha bọ́bá yín gẹ̀ Abọ́sẹ̀dé ní ọmọ sáríka. Àánú ṣe mí ẹ̀yàn máa Àjàmúlíkà. Kò sí àmọ́ kò tún sí bàbá mọ́. Ẹni tí ó bẹ̀ lọ́hùn ní ọjọ́ bùkátà Múlíkà. A nígbàgbé rẹ̀ o títí ayé nírántí. Mo rántí nígbà tí ń bẹ láyé. Ìyá yín dààmú púpọ̀ nítorí tẹ̀yìn ọmọ. Ó sáré lodò, ó sáré lọlẹ̀ kẹ́ ẹ lè níláárí. Ọmọ ṣe kò bá ṣe dùn púpọ̀ kọ́mọ bẹ láyé. Kọ́ jẹun ọmọ yín o gẹ́gẹ́ bí ìyá ọmọ. Àánú ṣe mí lọ́dún 18 sẹ́yìn o. Nígbà yẹn tá Bọ́sẹ̀dé ń kúrò láyé. Ìyá ń pẹ̀yìn ọmọ mi o, Múlíkà fẹ́ fi yín lẹ̀. Múlíkà ń wí pé Ya Rabbana o, ta ni yóò ṣètọ́jú ọmọ mi tọ́ irú yìí mọ̀ kéré. Ta ni ó tọ́jú ọmọ mi tí ń bá kúrò láyé? Ó pe ẹnìkan tí ń jẹ́ Abdul Fatai àfà. Ń pe àfà àgbà mi ò ṣàdúrà fún ọmọ mi ò tọ́ irú yìí, ta ni yóò ṣètọ́jú àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ ò tí ń bá kúrò láyé.